Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo ni mo mú wá sétìgbọ́ yín láti kàn ní Jígẹ́ Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹ̀wọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn ọlọ́pàá ti mú afurasí bí ọmọ iléeṣẹ́ ológun kan ṣe gún ọkùnrin kan pa ní ìlú Àbújá. Àwọn agbébọn jí obìnrin aláboyún kan gbé ní ìpínlẹ̀ Ogun. Àwọn akẹ́kọ̀ọ́ fásitì FUNAB ṣe ìwọ́de lórí ikú akẹgbẹ́ wọn kan látàrí ètò ìlera tó mẹ́hẹ. Ọwọ́ ti tẹ àwọn afurasí ajínigbé 5 ní ìpínlẹ̀ Kaduna. Iléeṣẹ́ ọlọ́pàá ti ń béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ lórí ètò ààbò tó mẹ́hẹ ní ìpínlẹ̀ Abia. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòránpọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá ti mú afurasí bí ọmọ iléeṣẹ́ ológun kan ṣe gún ọkùnrin kan pa ní ìlú Àbújá. Iléeṣẹ́ ọlọ́pàá ní olú ìlú ilẹ̀ wa Àbújá ní àwọn ti mú Tìjání Uzairo tí ó ní nǹkan ṣe pẹ̀lú ikú ọkùnrin atọ́kọ̀ṣe Chukwudi ní agbègbè Kugbe Mechanic Village ní Àbújá. Ìròyìn tó jáde ní ìjà bẹ́ sílẹ̀ ní Mechanic Village tó wà ní òpópónà Kẹ́fì sí Àbújá ní ọjọ́bọ̀ Thursday tí ọmọ ológun sì gbẹ̀mí ẹnìkan. Wọ́n ní wọ́n gún ọkùnrin náà pa látàrí aáwọ̀ tó wáyé láàrin wọn tí afurasí àti àwọn yòókù rẹ̀ sì sá lọ. Nínú ọ̀rọ̀ tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Josephine Ade sọ, ó ní Tìjání àti àwọn afurasí 4 mìíràn ni wọ́n gbé ọkọ̀ wá túnṣe kí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé. Ó ní wọ́n gún ọkùnrin náà ní ọ̀bẹ lọ́rùn tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n tí dókítà ní ó ti pàdánù ẹ̀mí rẹ̀. Kọmíṣánná ọlọ́pàá CP Bennett C. Igwe ti wá ní kí wọ́n ṣe ìwádìí tó lóòrìn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àwọn agbébọn jí obìnrin aláboyún kan gbé ní ìpínlẹ̀ Ogun. Obìnrin aláboyún kan tí wọ́n pè ní arábìnrin Ògúnbùnmi ni wọ́n ti jí gbé báyìí ní ìpínlẹ̀ Ogun. Ògúnbùnmi tí wọ́n ní ó ń rọbí ló kúrò nílé ní Òkè Láǹtóró lọ sí ilé ìwòsàn General ní Ìjàyè Abẹ́òkúta kí wọ́n tó jí gbé. Ọkọ obìnrin náà Ògúnbùnmi Lateef ní òun gba àtẹ̀jíṣẹ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ òun pé wọ́n ti jí ìyàwó òun gbé. Nígbà tí wọ́n ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá ní àwọn ti gba ẹ̀sùn lórí ìjínigbé obìnrin aláboyún ọ̀hún. Àwọn akẹ́kọ̀ọ́ fásitì FUNAB ṣe ìwọ́de lórí ikú akẹgbẹ́ wọn kan látàrí ètò ìlera tó mẹ́hẹ. Àwọn akẹ́kọ̀ọ́ Federal University of Agriculture Abẹ́òkúta ti ṣe ìwọ́de lórí ikú akẹgbẹ́ wọn kan Ìfẹ́olúwa Ayọ̀délé èyí tí wọ́n ní ó wáyé látàrí ètò ìlera tó mẹ́hẹ ní ilé ìwòsàn ilé ẹ̀kọ́ náà.
akẹ́kọ̀ọ́ náà tó wà ní lẹ́bùrú 100 tó ń kọ́ nípa ètò ọ̀gbìn tí wọ́n ní ó ní àrùn ikọ́ ife ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn náà ní ọjọ́rú Wednesday ṣùgbọ́n tí ó pàdánù ẹ̀mí rẹ̀ nínú yàrá àyẹ̀wò. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà ní olóògbé ọ̀hún pàdánù ẹ̀mí rẹ̀ nítorí tí àwọn elétò ìlera tó wà lẹ́nu iṣẹ́ dẹ́yẹ sí i nítorí wọn kò rí káàdì ìdánimọ̀ rẹ̀. Ààrẹ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nínú ọgbà náà Meshak Nwako ní àwọn ṣe ìwọ́de yìí láti lè jẹ́ kí ètò ìlera túbọ̀ múnádóko sí i nínú ọgbà ọ̀hún. Ọwọ́ ti tẹ àwọn afurasí ajínigbé 5 ní ìpínlẹ̀ Kaduna. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kaduna ní àwọn ti mú àwọn afurasí 5 tó jíngírí nínú jíjí ènìyàn gbé ní agbègbè Maigana ní ìjọba ìbílẹ̀ Soba ní ìpínlẹ̀ náà àti àwọn ìlú tó súnmọ́ wọn ní ìjọba ìbílẹ̀ Tafa ní ìpínlẹ̀ Niger. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Mansur Hasan ló sọ èyí di mímọ̀ ní ọjọ́bọ̀ Thursday. Ó ní àwọn 2 nínú àwọn afurasí náà ni wọ́n mú nígbà tí wọ́n ń gba owó ìtúsílẹ̀ lọ́wọ́ ẹbí àwọn tí wọ́n jí gbé ní Maigana nígbà tí wọ́n mú àwọn 3 tó kù ní abúlé Tafa. Ó ní àwọn tí wọ́n mú náà ní Shuaibu Bala ẹni ọdún 23 láti Mantala ní abúlé Gimbas, Safiu Musa ẹni ọdún 22 láti abúlé Bugao níjọba ìbílẹ̀ Kubao, Sani Hamadu ẹni ọdún 17, Sani Lawal ẹni 20 ọdún àti Aliu Usman ẹni ọdún 22 tí gbogbo wọn wá láti Dàdín kó wá ní ìjọba ìbílẹ̀ Tafa ní ìpínlẹ̀ Niger. Iléeṣẹ́ ọlọ́pàá ń béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ lórí ètò ààbò tó mẹ́hẹ ní ìpínlẹ̀ Abia. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Abia ti ń béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn olùgbé pẹ̀lú àwọn elétò ààbò ní ìpínlẹ̀ náà láti lè mú kí ètò ààbò túbọ̀ gbópọn sí i ní agbègbè wọn. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ASP Marin Chinaka nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe ní ọjọ́bọ̀ Thursday sọ ìdí tí àwọn olùgbé ṣe gbọ́dọ̀ rí dájú pé wọ́n ní ààbò tó péye. Ó ṣàlàyé àǹfààní tó wà nínú kí wọ́n joyè ojúlalákànfin ṣọ́rí àti ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú àwọn elétò ààbò. Gbogbo atótónu rẹ̀ ló dá lórí gbígbà tí wọ́n gba àwọn ọmọ 3 kan tí wọ́n jí gbé lọ padà. Àwọn ọmọ náà ni Gideon Osinachi ọmọ ọdún 8, Obinna Divine Osinachi ọdún 6 àti Israel Osinachi ọdún 4. Kò ní jùbá ilẹ̀ olórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńrè pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24.